Alupayida ni sinimá táwọn máa gbé yẹ̀wò lórí Àṣeyọrí TV lónìí gẹ́gẹ́ bí gbogbo àwọn olólùfẹ́ ti ń fi mẹ́sẹ̀gì sọwọ́ sí wa wípé Alupayida ìjọ́ wo gan ló fẹ́ jáde, ìgbà wo gan ló fẹ́ jáde láti ọwọ́ Yetunde Barnabas. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí Àṣeyọrí TV. Lọ́jọ́ tòní a fẹ́ sọ̀rọ̀ lórí pa Alupayida, sinimá tuntun tí gbogbo ènìyàn ń retí. Alupayida láti ọwọ́ àgbà òṣèré ni, ọmọ tí ayé ń sọ lọ́wọ́lọ́wọ́, ọmọ tí ayé ń fẹ́, Yetunde Barnabas. Àwọn ni wọ́n ṣe kíni, wọ́n ṣe sinimá Alupayida jáde. Fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi mẹ́sẹ̀gì sọwọ́ sí wa, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń drop mẹ́sẹ̀gì yín, tí ẹ̀ ń sẹ́ndì email sí wa wípé ìjọ́ wo gan ni Alupayida fẹ́ jáde sí orí ìlú. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń béèrè wípé báwo lẹ ṣe máa rí i. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń béèrè pé báwo ni sinimá náà sì fẹ́ jẹ́, nítorí yín la ṣe wà lórí ìkànnì yìí, ìyẹn Àṣeyọrí TV lónìí, láti wá ṣe kíni, láti wá ṣàlàyé sinimá Alupayida fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá, ìyẹn ẹ̀yin olólùfẹ́ Àṣeyọrí TV. Sinimá Alupayida máa jáde, ẹ ti tẹ subscribe button yìí fún wọn tó ń láǹfààní àti lè máa wò mí lọ́wọ́lọ́wọ́. Tẹ subscribe button yẹn báyìí kó rí pé ó ṣe kíni, ó subscribe sí channel láti má miss àwọn latest movie láti àwọn ògbóǹtarìgì òṣèré orí ìtàgé. Bó bá ṣe ń bọ̀ náà la ó ṣe máa ṣe kíni, la ó ṣe máa fi fún yín, la ó ṣe máa fi fún yín àwọn sinimá tó ṣe kíni, tó lè kọ́ni lọ́gbọ́n, tó ní ẹ̀kọ́ tó kún fún òye. Òun náà la ṣe kíni, la ó máa gbé yẹ̀wò lórí ìkànnì yìí, ìyẹn Àṣeyọrí TV. Fún ìdí èyí, a rọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé ẹ ṣe kíni, ẹ tètè tẹ subscribe button yín láti má mísì ọ̀kan nínú gbogbo àwọn sinimá tá ó máa gbé yẹ̀wò lọ́jọ́ tòní. Kí ni sinimá Alupayida? Sinimá Alupayida jẹ́ sinimá kan tí ó kọ́ gbogbo ènìyàn ní ọgbọ́n. Bẹ́ẹ̀ ni sinimá tó kún fún ọgbọ́n, tó kún fún òye láti ọwọ́ Yetunde Barnabas. Àwọn ni wọ́n ṣe sinimá Alupayida jáde. Ká tó tẹnubọ sinimá Alupayida yìí, ẹ já sáré kí àwọn olólùfẹ́ wa, àwọn tí wọ́n fi kọ́mẹ̀ntì wọn sọ̀rọ̀ sí wa ní last video tí a ṣe. Ẹ já dúpẹ́ lọ́wọ́ wọn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ drop kọ́mẹ̀ntì yín fún last video tí a ṣe òrìṣà ayé. Gbogbo ẹ̀yin tí ẹ sẹ́ndì kọ́mẹ̀ntì, tí ẹ kọ́mẹ̀ntì lórí fídíò yẹn, a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni. Bẹ̀rẹ̀ láti Táíwò Adéọlá Akínyìn, Ògúndípẹ̀ Akínyìn, bẹ́ẹ̀ ni Ògúndípẹ̀ Akínyìn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Ọ̀kẹ́jù Juliet Akínyìn, Amina Pẹ̀lúmi Akínyìn. Fún gbogbo ẹ̀yin tí ẹ fi kọ́mẹ̀ntì ṣe kíni, tí ẹ fi kọ́mẹ̀ntì sọwọ́ sí under fídíò yẹn, tẹ sọ pé ẹ fẹ́ràn fídíò yẹn. Bákan náà, fídíò ilé tá à ń ṣe yìí, à ń bẹ̀ yín gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Àṣeyọrí TV, ẹ drop kọ́mẹ̀ntì yín. Ṣé ẹ̀yin náà ti ń retí Alupayida? Ṣé ẹ̀yin náà wà lára àwọn tí wọ́n fẹ́ wo Alupayida? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section tó bá jẹ́ pé ẹ̀yin náà ṣe kíni, ẹ wà lára àwọn tí wọ́n ń gbìyànjú láti wo Alupayida. Sinimá Alupayida láti ọwọ́ Yetunde Barnabas. Báwo ni sinimá náà ṣe máa jẹ́? Sinimá yìí jẹ́ sinimá tó kọ́ni lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí a ṣe sọ tẹ́lẹ̀. Àwọn àgbààgbà òṣèré tó wà nínú sinimá náà nìyẹn. Lálùdí Òòṣà wọ́n wà nínú sinimá Alupayida. Bákan náà, Òkèlè, òṣèré adẹ́rìn-pòṣónú ni tí gbogbo wa mọ̀ sí Òkèlè, Usman Òkèlè. Àwọn náà ṣe kíni, wọ́n wà nínú sinimá Alupayida. Bẹ́ẹ̀ ni ẹni tó lọ fi ọmọ pásítọ̀ tó wò pé òun ò fẹ́ wọnú ayé, jẹ́ kó o fẹ́ ọmọ pásítọ̀, kó o máa fẹ́ amúgbó, kó o máa fẹ́ ọ̀daràn, kó o máa fẹ́ gidi, kó o máa fẹ́ àwọn ènìyàn ẹni tó ṣe kíni, tó lọ fẹ́ ọmọ pásítọ̀. Ìgbà tó tún máa fẹ́ ọmọ pásítọ̀ kan tiẹ̀ tó wá ṣe kíni, ọmọ pásítọ̀ ti wọnú ayé. Ó ní agbára sinimá Alupayida. Ẹ ní lè miss sinimá yìí. Sinimá yìí máa jáde ní on the 15th oṣù tí a wà nínú rẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni on the 15th oṣù tí a wà nínú rẹ̀ yìí. A ó máa fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní update lórí sinimá yìí bó bá ṣe ń lọ láwọn máa fún ní gbogbo sinimá tí ó máa kọ́ni lẹ́kọ̀ọ́ láwọn máa gbéyàwó lórí ìkànnì yìí.
ẹni sinimá tẹ́ bá ti rí pé a gbé wá sórí ìkànnì yìí, ẹ dákun ẹ lọ wo sinimá náà, ẹ ní regret pé ẹ wo sinimá yìí nítorí pé kí ni àwa gan ti ṣe kí ni àti make research àti wo script wọn àti ṣe everything kó tó di pé ṣe ni àwa láti wá review sinimá yìí. Bẹ́ẹ̀ ni nítorí a máa ń láǹfààní àti káàkiri àwọn location yìí láti lè mọ báwo ni sinimá náà sì fẹ́ jẹ́. À ń fi àsìkò yìí sọ fún yín pé sinimá Alupayida kì í ṣe sinimá tí ènìyàn lè fi ọwọ́ rọ́ sẹ́yìn tó dáńtọ́ ni. Bí a bá ní sinimá dáńtọ́, sinimá Alupayida ni. Tẹ́ bá tiẹ̀ ti ń wo àwọn àgbààgbà òṣèré Ládùdé, Olóhùn Iyọ̀, Òkèlè, Yetunde Barnabas, tẹ́ bá ti ń wò wọ́n nínú sinimá yìí, ibẹ̀ lẹ́ ti máa Kemite, àwọn náà wà nínú sinimá yìí. Tẹ̀lé tàwàdà tọgbọ́n tó yẹ gbogbo ẹ̀ ló kún síbẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń rẹ́rìn lẹ́ẹ̀ máa fàdúró díẹ̀, ojú yóò máa le díẹ̀, ẹ̀rín díẹ̀ lẹ́ẹ̀ ní sinimá Alupayida. So a bẹ̀ gbogbo yín ẹ subscribe sórí channel yìí láti lè máa rí àwọn update lórí àwọn sinimá tó ń bọ̀ lọ́nà fún yín tí ẹ máa gbáradì láti wò. Bẹ́ẹ̀ ni ẹ lè share fídíò yìí, ẹ máa share fídíò yìí. So bó ṣe jẹ́ náà nìyẹn nínú sinimá Alupayida. Mọ́mì àti dáàdì kílẹ̀ ń dúró ṣe, kílẹ̀ ń dúró ṣe. Ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ jẹ́ ká mọ èrò tiyín lórí sinimá yìí. Báwo ló ṣe jẹ́ lọ́dọ̀ tí ǹjẹ́ ẹ̀yin náà wà lára àwọn tí wọ́n gíga láti wò? Gbogbo ẹni tí ẹ ti fi mẹ́sẹ̀gì sọwọ́ sí wa pé ká sọ̀rọ̀ lórí sinimá náà, òun náà la ṣe wá sórí ìkànnì ilé ni láti sọ̀rọ̀ lórí sinimá náà. Àdúpẹ́pẹ́ àti deliver mẹ́sẹ̀gì wa lórí sinimá Alupayida. Tó a máa lọ léni, a ó tún máa pàdé ní ọjọ́ míì, ọjọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ má gbàgbé láti máa ṣe kíni, láti máa follow wa lórí gbogbo pages wa Àṣeyọrí TV, bóyá lórí Facebook ní, TikTok ní, Instagram ní, gbogbo page wa ẹ ṣe kíni, ẹ máa tẹ̀ síbẹ̀, ẹ máa follow wa. A máa fún yín ní best out of the best nínú bó bá ṣe ń lọ. Ẹ ṣé, ó dàbọ̀.